Ṣẹ́gun rán mi níṣẹ́ kí n máa pariwo 4+4 ẹ yé parọ́ mọ́ mi. Kí ló dé tẹ̀ ń parọ́ mọ́ mi? Kò sẹ́ni tó lè rán mi níṣẹ́ o bí mo ṣe wà yìí. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA TV níbi tá a ti máa mú ìròyìn wá bá yín ní kọ́mọ́kọ́mọ́ ní wàrà ṣíṣà. Ẹ̀wọ́ ẹ̀yin èèyàn mi, ọba arọ́ ti bọ́ síta pé kí ló dé tẹ̀ ń parọ́ mọ́ mi? Kí ló dé tẹ̀ ń parọ́ mọ́ mi? Kí ló dé tẹ̀ ń sọ ohun tí ojú yín ò rí? Kí ló dé tẹ̀ ń sọ ohun tí etí yín ò gbọ́? Ṣẹ́gun kan ló rán mi níṣẹ́ kí n máa pariwo 4+4 o. Wípé kí Toba Ijaya tó kú lòun ti ń pariwo 4+4 wípé Ṣẹ́gun máa lọ ní ẹlẹ́ẹ̀kejì. Wípé àti wípé ọ̀sẹ̀ tí Toba Ijaya kú ló yẹ kí òun lọ rí Toba Ijaya, àmọ́ torí pé òun ò mọ àbẹ́tẹ̀ Toba Ijaya lòun ò ṣe tí lọ rí o, pé ká ní òun mọ àbẹ́tẹ̀ Toba Ijaya ni òun máa ti lọ rí kó tó di pé wọ́n kú o. Àti wípé kí Toba Ijaya tó kú rárá ni òun ti ń pariwo 4+4 pé Ṣẹ́gun rán mi níṣẹ́, ẹ má purọ́ ohun tí mi ò sọ mọ́ mi o, ẹ má purọ́ ohun tí mi ò sọ mọ́ mi o. Ọ̀rọ̀ wọ̀nyí ló jáde láti ẹnu ọba arọ́ ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ ń gbé fọ́nrán náà sókè kẹ́ gbọ́ níbi tí ọba arọ́ ti ń pariwo sókè wípé Ṣẹ́gun kan ló rán mi níṣẹ́ kí n máa pariwo 4+4. Òun ti ń pariwo 4+4 òun kó tó di pé Toba Ijaya kú o. Kó má wá dàbí wípé ẹ̀yìn ìgbà tí Toba Ijaya kú lòun ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe àbòsí. Wípé Ṣẹ́gun kan ló rán òun níṣẹ́ kó máa pariwo 4+4. Ẹ jẹ́ ń gbé fọ́nrán náà sókè ẹ̀yin èèyàn mi kẹ́ gbọ́rọ̀ láti ẹnu ọba arọ́. Ẹ̀yin parọ́ Ṣẹ́gun rán mi iṣẹ́, Ṣẹ́gun rán mi iṣẹ́ pé kí n máa pariwo 4+4. Ẹ̀yin parọ́ Ṣẹ́gun rán mi iṣẹ́, ẹ̀yin parọ́ Ọlọ́run rí nínú rọ́kàn mi. Ṣẹ́gun rán mi iṣẹ́ pé kí n lọ máa pariwo 4+4. Ṣẹ́gun rán mi iṣẹ́ o, títí Ṣẹ́gun bá bá mi sọ̀rọ̀ pé lọ ṣe nǹkan báyìí rí, gbogbo nǹkan tó bá dá lé kó má yọ ẹ́ ṣe rí. Bọ̀dá pé Ṣẹ́gun kò sọ bẹ́ẹ̀, gbogbo nǹkan tó bá dá lé nǹkan táwọn gan ṣe lè rán mi iṣẹ́ nìyẹn. Torí pé mi ń jíṣẹ́, èmi fúnra mi ni máa ń jíṣẹ́ ara mi. Máì tí wọlé, èmi fúnra mi ni máa ń jíṣẹ́ ara mi. Èmi fúnra mi òun ni mo máa ń jíṣẹ́ ara mi. I swear to God. Ọlá pé mo kálá yẹn jẹ mo dẹ̀ wọ́n pé normal ó deserve àti lo 8 years kò ní mínì. I don't know what happened between ọ̀rọ̀ Toba ọ̀bọ̀ normal. Èmi ti ń pariwo Ṣẹ́gun 4+4 no be ṣe ìgbà kí Toba tó lálàpá àwọn máa kú. Ọ̀sẹ̀ tí mo fẹ́ rí Toba òun ni Toba kú yẹn. Bẹ́ẹ̀ ni ẹ lọ confirm. Dágbé mo mọ bẹ́ẹ̀sì Toba ni màá ti wá àwọn lọ́kọ́ tó kú. I swear to God, lápẹ́ mo mọ bẹ́ẹ̀ mo ṣe fídíò fún wọn. Ọlọ́run rínú mo rọ́kọ̀ bẹ́ẹ̀ anybody rán mi iṣẹ́ o. Kò dẹ̀sẹ̀ tó lè rán èmi iṣẹ́, wọn rán èmi iṣẹ́ o. Tó bá gbọ́wọ́ iṣẹ́ ríran wá, ní bá bá ẹrẹ́ni tí bá kúrò ń bẹ̀ ó ti lulẹ̀ nìyẹn o. Mi ò ń parọ́ fún ẹ o. Èmo ń ṣẹ́nu try and see kẹ́ mọ réèyàn tí mo jẹ́. Ẹ máa mọ̀ pé bí mo ṣe arọ tó mi ṣe ń tọ́ fowó ń tàn ní oníṣọ́ jù ẹ lọ. Ọ̀rọ̀ lẹ́gbọ́ láti ẹnu ọba arọ́ yìí o ẹ̀yin èèyàn mi, kí lè ròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí. Kò wáyé tí tán síbẹ̀ o, àwọn olólùfẹ́ Toba Ijaya àti àwọn Olúọmọ nation ti bẹ̀rẹ̀ sí ní bọ́ síta pé Ṣẹ́gun wo má rò wípé ẹlẹ́ẹ̀kejì yìí ó máa lọ o. Torí pé kí ni ìjọ́ òní Toba Ijaya kú tẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo 4+4 wípé tí àsìkò yìí tiẹ̀ ló yẹ kẹ́ máa pariwo 4+4 ni wípé kò tí ì pòṣù kan kò tí ì pòṣù méjì mẹ́ta débi ọdún kan ẹ ti bẹ̀rẹ̀ sí ní bọ́ síta wípé 4+4 pé ibo lẹ́ ń lọ pé òun ti sọ tẹ́lẹ̀ rí wípé Ṣẹ́gun mọ Nurtw. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára gidigidi ẹ̀yin èèyàn mi, pàápàá jùlọ lórí Ṣẹ́gun nation yìí àti ìbò ẹlẹ́ẹ̀kejì àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní bọ́ síta wípé wọn ò tiẹ̀ jẹ́ kí ó pẹ́ díẹ̀ sí ikú Toba Ijaya tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo 4+4 àti ẹ̀gbọ́n wípé ẹni ẹ fẹ́ ṣe àdúrà fún bó tilẹ̀ jẹ́ pé nígbà tí wọ́n ṣe ìsìnkú Toba Ijaya ẹ̀yin Ṣẹ́gun nation a ò rí yín níbẹ̀, kò tún wá tí ò pẹ́ síra wọn ẹ ti bẹ̀rẹ̀ sí ní pariwo 4+4. Ẹ jẹ́ ń gbé fọ́nrán náà sókè níbi tí arákùnrin ti bẹ̀rẹ̀ sí ní pariwo wípé wo Ṣẹ́gun nation ẹ wo mo wá fún yín tán ni ò, torí pé kí ni ohun tẹ́ ń ṣe yìí kò dára tó. Ẹ jẹ́ ń gbé fọ́nrán náà sókè kẹ́ gbọ́rọ̀ láti ẹnu arákùnrin náà. Ṣẹ́gun Adio chairman Nurtw Lagos State. Ṣé pé ògì ṣèyàn ó dẹ̀ ro ọlá ó wà síbọ̀ tó ń rò pé ibi tí kọmọ Toba Ijaya lọ everybody wa ló máa lọ. Torí tó bá ń ronú ni ó ní máa fún wọn lówó kó máa pariwo ẹ̀ wípé Ṣẹ́gun 4+4. Ẹjọ́ ìgbà wo lolóògbé kọmọ Toba kú? Ó ti ẹ wo kò tí àwọn fámìlì kọmọ Toba wà, ọmọ ìyàwó ẹbí ará àwọn tó ń jẹ lábẹ́ tó yẹ pé tó bá dọ́dọ̀ kọmọ Toba Ijaya ẹlòmíì inú ò ní dùn mọ́ tó bá ti débẹ̀ inú ẹ̀ máa dùn. Ó wọ àwọn yẹn wípé kò ní máa wà. So bó ṣe wà yìí torí ẹ̀ mo máa ń sọ fún àwọn èèyàn pé
like ara yín gbogbo settings yín like ara yín tó rẹ̀ gbogbo eléyìí ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo wa màá tún máa bá tò mo settings wà ìgbà wo sí gbà wo kò tí tó oṣù kan kò tí tó oṣù méjì kò tí tó ọdún kan kò tí tó oṣù mẹ́ta wọ́n ti pa òṣègùn 4+4 pẹ̀lú àwọn ọmọ ẹ̀ wọ́n post ẹ̀ kì ṣé yẹn ló kàn lọ́wọ́ yín ṣé yẹn ló kàn Mustapha Sego òun ṣèyàn òun kì í ṣèyàn ara bọ̀ àbòsí tó ti pọ̀ jù ní ayé yìí àbòsí ló fà tẹ́ pé ẹlòmíì àti tẹ́lómi máa jẹ kò ní jẹ́ kó sùn òdodo ọ̀rọ̀ ojú òfò etí ò rẹ̀ di Sego normal náà iṣẹ́ union kò yí ẹ accept o mọ̀ pàṣẹ union sàárà ló wá jẹ ó ti yẹ torí ẹ olóore ẹ gan nínú union tójú ẹ mọ́lẹ̀ because tí màá sọ lọ́wọ́ olú ọmọ ìwọ́kẹ̀ nínú union mo máa ń sọ pé Sego ń ṣe union sọ bus stop to bus stop sọ dáfó tó wà sọ tó ti jọ já ticket sọ conductor tó ṣe but normal ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wá ló dé fábẹ́rẹ́ gún rẹ̀ kó fi gbẹ́ lómi ni fábẹ́rẹ́ gún rẹ̀ kó tó fi gbẹ́ lómi Sego tí wọ́n gbé kan náà tá ẹnìkan ṣẹlẹ̀ sí wọ́n máa ní kó máa lọ polongo ẹ̀ gé 4+4 mo sọ pé alubára nìyẹn ìrí àárọ̀ ẹ̀ alubára ni ibi tí ilẹ̀ bá ti dùn alubára máa ń lọ ó ti yẹ tó máa fún ó dàbí kíní ni so Sego ń sìn ọ̀rẹ́ ti fẹ́ di igi dẹyẹ fò ẹ̀yẹ ilé ẹ̀ ó gbónílé jẹ ó gbónílé mu kò yẹ kó rí bẹ́ẹ̀ Sego ibi tó pọ̀ tó lè wà lẹ́yìn mo máa ń tẹnumọ́ Toba Ijaya gbọ̀n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  ló gbé ẹ débẹ̀ first person inú 100% tó fi dé ipò tó wà lẹ́yìn yìí tó fi pẹ̀lú iṣẹ́ àmà yìí Toba Ijaya sì ní 80% nínú ẹ̀ atẹ́gùn Toba Ijaya ló gbà Sego ọkọ̀ yí àwọn tí òun fún lówó àbáwọn tó ń sọ àtọ́ ẹpá àbòsí ti wà ní ẹ̀jẹ̀ wọn àbáwọn tẹ́ pójú wọn ti fọ́ àbáwọn tẹ́ pé mi tí dé mo sì ń bọ̀ mo máa yọ fún ẹni Sego but mo kàn fẹ́ fi tọ́ àwọn èèyàn létí ìgbẹ́kẹ̀ Sego ń ṣèyàn kò ń ṣèyàn rárá káàtẹ̀ ní mo ti túnú àṣírí ẹ̀ pé olóbẹ́ ṣe special prayer accept ìgbà ọmọ yìí kí ló dé tó fẹ́ pa mí ní pé tí ó wà rí ọ̀nà míì tí wà tó sọ pé ìkọ̀kọ́ tó fẹ́ ṣe lélẹ̀ so owó tó yẹ pé kò máa fi Sego wò bàbá mi bẹ́ẹ̀ bó ti fẹ́ jẹ ats yẹn àfẹ́mọ̀ bó ti fẹ́ jẹ bẹ́yà ní ilé ẹ̀wà sí lọ jẹ́ àtàwọn wèrè tó ń fún lówó yẹn bẹ́yà ti di family wọn àti lọ jẹ́ ats yẹn 4 years yẹn gan kò tí ì ṣọ́ pé ó máa lò pé àbíkan da kátìkà sínú ẹ̀ ojú òṣèlú fi mọ̀wẹ́ dá o ẹ̀yà ara. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu arákùnrin yìí ò kí lèròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ọmọ èròǹgbà yín nínú comment section ṣé ohun tó arákùnrin yìí sọ yìí ṣé ohun tó dára tó ni àbí ó kọ̀ bọ́ síta wá máa sọ tirẹ̀ ni ẹ jẹ́ ọmọ èròǹgbà yín nínú comment section àwa nílùú jù báyìí lọ lórí ìkànnì yìí lówùrọ̀ yìí ẹ má gbàgbọ́ láti tẹ follow button kẹ́ bá mi pín fọ́nrán kẹ́dẹ̀ bá mi ṣe kíni kẹ́ bá mi like torí lórí ìkànnì DIGINAIJA TV tí ìròyìn bá ṣe ń lọ láàmú àmú àṣẹ tí ìgbòyìn ẹ ṣé o ó dìgbà kan náà.